mo mú kíkí mi wá láti ọ̀dọ̀ Jésù Kristi ọmọ Ọlọ́run, ẹni tí a kàn mọ́gi àgbélébù nítorí ìgbàlà gbogbo ọmọ adarí ọ̀run. Mo kí wa kú ojúmọ́ níbi tẹ́ ti ń gbọ́ mi. Ẹ má wá bínú bóyá ọ̀sán lẹ́yìn wà lọ́wọ́lọ́wọ́ tàbí àṣálẹ́. Mo kí yín ní ẹ káàsán, mo kí yín ní ẹ káalẹ́. Tó bá ṣe inú ọkọ̀ lẹ́wà, mo kí ẹ kú rìn, ọkọ̀ àrèfò. Tó bá ṣe ibiṣẹ́ lẹ́wà, ẹ ò ní ṣiṣẹ́ ṣe. Orí ìrìn ló ká yín mọ́. Mo sọ lásọ tẹ́lẹ̀ pé ẹ ò ní ṣìrìn, ẹ ò sì ní kó sí kòtò ayé. Ilé ìdálẹ́lẹ̀ yìí ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Ẹ múra sí iná dídá, ṣùgbọ́n ẹ má gbàgbé pé àwẹ̀ ń lọ lọ́wọ́ o. Ẹ kàn wọ́ ọmọ ọbẹ̀ ni o. Ẹ má tọ́ wo, ó di àṣálẹ́ nígbà tá a bá tó fẹ́ jẹun. Àdúrà wa kò kú ní lọ lásán. Ẹ má gbọ́, èèyàn ò lè pe bí bọ́nú nírú àkókò báyìí tó ń jẹ wà. Ọ̀pọ̀ tí ẹ̀ ń gbé tọ́mì nígbà tó rú lóúnjẹ tí wọ́n pé kó wá jẹun. Ó kàn rú lóúnjẹ tó ń kiri oúnjẹ tàbí tó ń jẹun, ó dẹ̀ ń gbé tọ́mì. Ẹ gbọ́, èèyàn ò gbọ́dọ̀ gbàwẹ̀ nírú àkókò báyìí kí iṣẹ́ àmì àti agbára má tẹ̀lé. Ṣùgbọ́n ẹ̀hún da láyẹn o, kìkì àwọn tó bá gbàgbọ́ nínú agbára àdúrà ni. Jésù sọ pé láì bá sí àwẹ̀ àti àdúrà, irú iṣẹ́ ìyanu bẹ́ẹ̀ yẹn kò ní ṣẹlẹ̀. Ǹjẹ́ o mọ̀ pé bí ìwọ náà bá lè kí àdúrà àti àwẹ̀ mọ́lẹ̀ nírú àkókò báyìí lórí tó ń là kọjá, ṣé olólùfẹ́ rẹ ni tàbí lórí iṣẹ́, wọ́n dúnkokò mọ́ ẹ níbi tó wà, ǹjẹ́ o mọ̀ pé Ọlọ́run dẹ̀ lè ṣe nǹkan kan tí ó ya àgbàdo hà sẹ́nu àwọn ọ̀tá rẹ̀. Ní abẹ́ ìpàdé àdúrà tá a bẹ̀rẹ̀ lánàá, èní máa tún nítumọ̀. A ṣí mi lójú sí ẹsẹ̀ Ọlọ́run tá a fẹ́ fi gbàdúrà lónìí nínú ìwé Ẹ́kísódù orí 7. Bẹ́ẹ̀ bá láǹfààní nínú ilé, ẹ lè ka láti ẹsẹ̀ ìkíní dé ìparí. Ṣùgbọ́n ẹsẹ̀ 11 àti 12 ni mo yàn láàyò. Ibẹ̀ ni àṣàyàn ẹsẹ̀ ọ̀rọ̀ méjì tá a fẹ́ fi gbàdúrà. Olùfẹ́, Ọlọ́run rí pé òun là nǹkan kan kọjá, ó sì ní àwọn ìdojúkọ tó pọ̀. Ọlọ́run pinnu àti mú ọ jáde kúrò nínú ìṣòro rẹ. Ọlọ́run fẹ́ gbà ọ́ kúrò nínú ogun tó dìde sí ọ. Ṣùgbọ́n àwọn olórí bobo, àwọn olórí ibú kan wà tí wọ́n fẹ́ kó o bọ́. Ǹjẹ́ o mọ̀ pé bó ṣe ń fojoojúmọ́ sọkún yẹn, ayọ̀ àwọn kan ni? Ǹjẹ́ o mọ̀ pé bó ṣe ń ní ìbànújẹ́ oṣooṣù yẹn, òun làwọn kan fi ń gba promotion nínú àjọ òkùnkùn? Ǹjẹ́ o mọ̀ pé bó ṣe ní sleepless night, àìrónú sọ̀gànjọ́ òru nítorí tó dé báyẹn, làwọn kan fi ń rẹ́rìn? Ṣùgbọ́n mo ní ìròyìn ayọ̀ fún ọ pé bàbá tí ọ̀run sọ̀kalẹ̀ torí tiẹ̀ lábẹ́ ìpàdé àdúrà yìí láti pa gbogbo iṣẹ́ ìṣòro pátápátá. Lóòótọ́ ló ti gbàwẹ̀, lóòótọ́ ló ti gba ọ̀pọ̀ àdúrà sẹ́yìn. Gbogbo orí òkè tó wà lórílẹ̀‐èdè yìí ló ti mọ̀. Wọ́n ti fi omi orí òkè gbogbo ránṣẹ́ sí ọ. Gbogbo òró àwọn wòlíì ló ti lò. Kódà apron lọ́wọ́ ẹ ó kúnlẹ̀, ó ń lọ bí ilẹ̀ bí ẹni. Ṣùgbọ́n tó bá jẹ́ kí ìgbàgbọ́ rẹ kó túnrùn mọ́ ilé ìta ń ṣe yìí, mo mọ̀ pé Ọlọ́run yóò ṣe lẹ́ẹ̀kan sí. Arábìnrin kan pè mí láti ìlú jíjì kan, Holland. Ó wá ní man of God, báyìí ló dé. Mo ní ṣó gbàgbọ́? Ó ní pásítọ̀, ó ní wọ́n pùṣì ó ní kóhun pè mí o. Ó nítorí gbogbo àwọn àgbààgbà ìránṣẹ́ Ọlọ́run lórílẹ̀-èdè Nàìjíríà ló ń ti dọ́dọ̀ wọn, tóun ti book appointment pẹ̀lú, tóun dẹ̀ ti fly wá bá wọn. Ṣùgbọ́n kò sí nǹkan kan tó ṣẹlẹ̀. Mo ló ti ṣí. Ibi tó ti ṣí ni pé àwọn àgbààgbà man of God ló wá bá, ò wá bá Ọlọ́run. Mo ló wá bá Ọlọ́run. Olùfẹ́, tí ìwọ náà bá gbàgbọ́, tó o bá gbàgbọ́, mo ti sọ lẹ́ẹ̀kan sí, tí o bá gbàgbọ́, Jésù sọ fún Màríà pé wọ́n á rí ògo Ọlọ́run. Wọ́n náà yóò rí ògo Ọlọ́run. Ọlọ́run yóò gbà ẹ́ lágbàtàn lọ́wọ́ àwọn tó fọwọ́sowọ́pọ̀ pé ò lè lọ́sẹ́. Mo rántí gbà tá a wà ń kékeré, ṣáyìn náà ṣe ìrántí ṣá. A máa ń ṣe eré kan, eré òṣùpá la máa ń pè é. A ó di ọwọ́ ara wa mú. Èèyàn méjì yóò máa kó wọlé, wọ́n máa léra wọn kiri, wọ́n máa lé jáde. Ṣé nǹkan orin ta máa ń kọ́ ń bà yẹn fún wa? Ẹni pásítọ̀ Túndé